معرف وما منكر في الناس ناهي وما منكر في الناس ناهي àwọn tí wọ́n ẹ dákun ẹ jẹ́ kí ìjọba ó gbọ́ sẹ́ẹ̀rí bí aburú ọba bẹ́rílẹ̀-èdè ẹ̀san aburú tí wọ́n bá ṣe lérílẹ̀-èdè yẹn laburú fi bẹ́rílẹ̀-èdè ṣùgbọ́n ẹ má gbàgbé pé Ọlọ́run ní ìtẹ́kù fitinatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù wàhálà tó yẹ pé bó bá dé kò ní mọ lórí àwọn tí wọ́n ṣe. Allahu akbar. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. kálukú ń kówó jọ lọ́nà tí kálukú ló mọ̀nà tó ń gbà kó jọ kálukú sì mọ̀ pé ń kú kò mọ̀ gbà tó ń kú kò mọ̀ tí ó fà á àmọ̀ pé kú ń bẹ àmọ̀ gbà tá a kú àmọ̀ bí tá a kú sí àwa mọ̀ tí ó fa ikú ẹ sì ń gàmbù pẹ̀lú Ọlọ́run Ọba tó dá yín ẹ̀yin dẹ̀ ń díyàjà àwọn èèyàn pọ̀ ń bẹ torí gbogbo ẹni tó bá rí i pé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ fún orílẹ̀-èdè yìí pẹ̀lú òdodo tí wọ́n fi kúrò lẹ́nu iṣẹ́ tí ìjọba sì kájú kúrò lára wọn tó ṣe wọ́n ní ẹni àmọ̀rí ìbá kú eléyìí lè máa fa kí ìjọba ó má rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó ṣe iṣẹ́ ìjọba pẹ̀lú tinútinú bóyá náà tí ẹni ń fa gbogbo ọgbọ́nkọ́gbọ́n tí àwọn èèyàn ń dá láti máa kó owó orílẹ̀-èdè yìí bóyá èròǹgbà ti pé àwọn tí wọ́n ferí ṣe fọrùn ṣe fẹ́rílẹ̀-èdè yìí bó ló já sí. torí ẹ gbogbo wa ṣe tá a bá ṣe òun là á máa fẹnu kàn títí a fi máa gbọ́ pé wọ́n ti san iye bílíọ̀nù báyìí o wọ́n san iye bílíọ̀nù báyìí o ṣùgbọ́n ẹ yé yín padà àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fúnjọba nígbà tí kọ́lọ̀ ò tí ì dé tí wọ́n ti ya fọ́tò tẹ́ẹ̀mà wá ní kí wọ́n mú fọ́tò wá tẹ́ẹ̀mà wá ló yàtọ̀ fún yìí tí ń bẹ ẹ bẹ̀rù Ọlọ́run o ọdún wo ni kọ́lọ̀ dé àwọn tí ń ṣiṣẹ́ fúnjọba nígbà tí ò sí kọ́lọ̀ àwọn míì tí wọ́n ti gbélé mẹ̀rẹ́ǹtì bíi 5 lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n fẹ̀yìntì tí wọ́n ò rówó tẹ́ wá ní àdírẹ́sì wọn yàtọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run gbogbo iye ni ó bá kú láti gbà tá a ti ń bá yín sọ̀rọ̀ nì tí ò rí ẹ̀tọ́ rẹ̀ gbà gbogbo iye oore tí ó bá máa jẹ́ ti ẹni tó yẹ kó sanwó tí ò sanwó Ọlọ́run ó san fún àwọn ọmọ ènìyàn àtàwọn ọmọdọ́mọ ẹ̀. Allahu Àmín. Allahu bá a sọ ń tọ́lọ́ ń ṣe nu torí ṣe bẹ́ẹ̀ ni ó bá tálákà kò ní olùgbìjà kọjá Ọlọ́run. Allahu Akbar. kẹ́ máa ní fọ́tò kan ò rí bákan fọ́tò tí wọ́n ti yà nígbà tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ sì rí bí kú ṣe ń pa àwọn èèyàn ikú òkúkú mẹ́nìkan bí ti ń pa àwọn aráàlú náà ní ń pa àwọn tó wà nínú ìjọba ikú ò dágbére fẹ́nìkan pé ó ń bọ̀ torí pílẹ̀ tó jáun kìí ṣe mọ́tò léyìí tá a ríhun
àwọn tó sì kú ń bẹ̀ ń bó tiẹ̀ jẹ́ pé àwọn tó bá jó lóko dúró ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn tó bá jó lóko ni wọ́n dákọ̀ àwọn míì náà ń bẹ́ńbẹ̀ tí wọ́n kú pẹ̀lú wọn. Allahu akbar. àìmọ̀ntọ́lọ́wọ́n bá ó ṣe lọ́la ó yẹ ká ẹ rorí ẹ gbọ́dọ̀ ṣe ń tó dáa ní torí ọlọ́wọ́n bó òfin tí ó ṣe lọ́la ẹnìkan kan nú gbogbo ẹ̀dá. Allahu akbar. كتب الموت على الخلق فكان فل من جمع وأفنى من دول أين نمروز وكنعان وما ملك الأرض وولى وعزل ẹ dẹ́kun àwọn ni pé gbogbo àwọn tí wọ́n ń kú àdúrà wa ni pé k'Ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wọn sáàyè ẹ̀ torí àmàyè tá a lè tọrọ fẹ́ni kọ̀ọ̀kan ṣùgbọ́n lọ mọ̀ irú àwọn tí ń kú wọ̀nyí wáàsí ńlá ló jẹ́ fún gbogbo àwọn tí ń bẹ nínú iléeṣẹ́ ìjọba àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà. kẹ́yìn ó dágbére pé ń lọ ibì kan sáàtì ẹ̀ gbọ́ tẹni tó wà lọ́sibítù ó dágbére pé òun lọ òun bọ̀ pẹ̀lú ọlá àti ọlà torí ẹni tó lọ bẹ̀kẹ́ tó gbé bàálù lọ àgbọ̀dọ̀ oró kan tálákàrò. Allahu akbar. kó sì lọ kó sì dá páwú. àfàyè wa kéwu oní kùtìbà lè mautu. alal khaliki. ọlọ́run fúnra ara rẹ̀ tó dá kálukú ó ti kọ ikú tí kálukú máa ń la. Allahu akbar. kùtìbà lè mautu alal khaliki fakan. ọlọ́run dá kálukú. irú àwọn tí wọ́n kú ní àná àwọn náà wò sẹ́ni mọ́ ní nǹkan sọ́ra. La ilaha illallah. walau kana kínkínní. àwọn náà wò sẹ́ni máa ṣàdúrà wọn ò ní máa ṣàdúrà. wọn ò ní máa béèrè gógó ẹ̀mí. wọn ò ní máa béèrè lílo rẹ̀ ní pẹ́ pẹ̀lú ìyàwó àtọmọ àtọ̀rẹ́. Allahu akbar. jẹ́mẹ́jẹ́ bẹ̀rù ọlọ́run. Allahu akbar. àfàwọn ni kutiba limautu alal khaliki fakam ẹ wá ń lọ sọ̀rọ̀ àwọn ìlú ńláńlá kìíní kan ọ̀rọ̀ àwọn tó kú Nàìjíríà yìí làwọn èèyàn ńlá là máa dárúkọ ọlọ́run dá wa ó kọ ikú sí ara ẹnì kọ̀ọ̀kan wa mélòó bí wá ní àwọn èèyàn ńláńlá tí wọ́n ti lọ. fàlámì jamu wà á fúnà mi dùwàlà fàlámì jamu wà á fúnà mi dùwàlà. bàbá ní ká máa dárúkọ àwọn tí àwa rò wípé wọn ò ṣe dáadáa adarúkọ rẹ̀ sínú ọkàn kálukú yín ẹ máa rò wọ́n àwọn dàlẹ́ ni. Allahu akbar. èmi ò ní dárúkọ ẹnìkan. mélòó ni àwọn tí wọ́n ti lo orílẹ̀-èdè yìí bíi pé wọn ò ní kú ń bẹ̀ mọ́ pẹ̀lú agbára àwọn dà. Allah. tí wọ́n lò lọ́nà tí ò dáa. mélòó wá ni àwọn ẹni tí wọ́n jẹ́ ní ńlá. ẹni àti ndéfì làwọn ará bẹ́yìí ọlọ́njẹ́ jẹ́ pẹ́. Àmín. ẹ ṣeun. Aina Namuruzu. ní sùúrù
àwọn èèyàn ti lọ lórílẹ̀-èdè yìí tá a lè fi wọ́n sínú àwọn ìjọ nàmúrúsù mo wí ẹ̀yin ẹ̀mọ́ afẹ́mi wọn pé àbí lágbájá ni ẹni tẹ́ mi yẹn bá ti lè rò òun náà ni ẹ̀yin náà rí ti yín nù Allah òun náà ń bẹ́ nù wọn. aina namuruzu wa kanaanu wa man malaka la arido wa walla wa azal malaka la arido wa walla wa azal. ṣé gbogbo ìjọba tá ń lò ó bọ̀ ṣé gbogbo ẹ̀ ló nírú láti gbà kú sa Amadu Bello Sardauna àti Tafawa Balewa àti gbogbo àwọn tí wọ́n jọ lọ́ngbà yẹn àwọn Òkòtì ẹ̀bọ̀ tí wọ́n ti rọ gbogbo orú wọn bẹ́ẹ̀ ìgbà kan nìyí hùn àwọn eléyìí hùn ẹ̀wọ̀ tí wọ́n ń lọ bọ̀ gbogbo yẹ àwọn tí wọ́n lọ ìtí ẹ̀mí fọ́tò tí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan bá yà nípa wọn mo bùn ún. àwọn lọ tán agoyin rosi òun náà ló tiẹ̀ sáà pẹ̀lú àwọn tí wọ́n jọ lò bí wọ́n ṣe lò bí wọ́n bá ṣe lò bó ṣe lọ́kàn yín mo bùn yín. Allahu akbar. lẹ́yìn bẹ́ẹ̀ ta ló tó wà ń bẹ̀ yà gbọ́ wà. Abi Murtala Muhammad wọ́n wá ń bọ̀ wá wọ́n ń gbàṣẹ́ fúnra wọn wọ́n ń gbàṣẹ́ fúnra wọn ó fi wá dé gbogbo bíjọba ẹnì kọ̀ọ̀kan ṣe rí nínú ìlú bẹ́ẹ̀ bá ṣe ya fọ́tò ẹnì kọ̀ọ̀kan yín sí mo bùn yín ẹ má wulẹ̀ fẹ́ mi. Allah aidama shadu wasadu wabano halakali kullu falam tugini likula halakali kullu falam tugini likula. gbogbo yìí àwọn dáhùn yìí kò mọ̀ sẹ́ni tí ò nílé ńláńlá ńlẹ̀. ṣáàdù wàṣáàdù wàbànáwó kò sẹ́ni tí àwọn èèyàn ò ti tò ní títì tí wọ́n ń juwọ́ sí i. La ilaha illallah. subhanallah alazim. kò sẹ́ni tí àwọn èèyàn ò ti torí ẹ̀ tí wọ́n tìnà. Allahu akbar. tẹ́nìkan ò rí bi lọ gbogbo wọn mọ̀kọ́ ni wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tìnà fún níjọ́sí ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ láyé dìsí. Allahu akbar. jẹ́mọ́ ìbẹ̀rù Ọlọ́run. Allah. Halakal kullu. ní ti ìjọba nu ní ti àwọn olówó lórílẹ̀‐èdè yìí àwọn olówó níbi tí àwọn tí wọ́n ní owó tí aráyé owó gan mọ̀ pé wọ́n ní o. Allahu akbar. àwọn tí wọ́n lo owó tówó gan mọ̀ pé wọ́n lò ó. Allahu akbar. wọ́n mọ̀ ti lọ. halakal kullu falam tuginil kula halakal kullu falam tuginil kula. la ilaha illallah. erílẹ̀-èdè yìí ní olókàlùkù gbó ẹnìkan ò lè lo orílẹ̀-èdè yìí gbó. Allah. ìbá pé kálukú ó gbìyànjú tó bá kú ń bẹ̀ kí wọ́n lè bá rí dáadáa sọ nípa ẹ̀. Allahu akbar. Allah. sayu'idu Allahu kullahu minhum wa sayajzi fa'ila ma qad fa'al wa sayajzi fa'ila ma qad fa'al. bí àwọn olówó tó lò dáadáa ti lọ lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ ni àwọn bísà
àwọn àkútúkú àwọn náà ti lọ. Allahu akbar. sayu'idullahu kullahu. alakali kullu walam tukunil kulalu. gbogbo agbára kọ̀kọ̀ agbára gbangba agbára towó agbára tawo agbára gbogbo tí agbára nígbà tí kú fẹ́ pa kálukú wọn alakali kullu walam tukunil kullahu. nígbà tí wọ́n bá sìnkú ẹlòmíì tán ó ní wọ́n lọ da gbogbo tí fi ṣàgbára wọ́n lọ dá sérí àtàn. Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti lọlé ayé láwọn àfáà bí wọ́n ti ẹ̀ dárúkọ wọn àwọn atọ́kàn yín bá rò pé àti lágbájá mo bùn yín. Allahu akbar. gbogbo ẹni ó bá wá lórí ayé sayu'idullahu. ọ̀rọ̀ pé a kú ó parí kọ́ ma ba'da al-mauti afdalu min al-mauti. subhanallah. tí ń bẹ lẹ́yìn ikú ju kú lọ. ní gbogbo àwọn àfáà ńláńlá tí wọ́n yẹ orílẹ̀-èdè yìí tí wọ́n fi ọ̀nà mọ orílẹ̀-èdè yìí tí wáàsí wọn kálé tó ká oko tí wọ́n bá ń kọjá lọ tí àwọn kèfèrí ó máa gbé igbá wo wọn pamọ́. Allah. kèfèrí ò lè gbégbá wo pamọ́ fún àfáà tí ń sọ̀rọ̀ tí ó tẹ̀lé. La ilaha illallah. tí àfáà kan bá ń bọ̀ tí àwọn kan bá ń sáré àwọn obìnrin bá ń sáré lè fi nǹkan borí àfáà ni. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. àfáà tí ń bọ̀ tí obìnrin tí òwò bùbá ti ń sáré wọlé lọ àfáà ni. Allahu akbar. ní obìnrin eléríire ni o àgbé àwọn obìnrin tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run dá wọn pẹ̀lú hòhò rírìn ní hòhò ni olùlàpọ́nlé ti lé wọn. Allahu akbar. la tasituru man lam yasituruhu Allahu. Allahu akbar. ọ lè faṣọ bu ẹni tó lọ ń pè ní àárín hòhò. Allahu akbar. àwọn àfáà kan bẹ tí wọ́n ti lọ láwọn àgbàlagbà kí bá máa dárúkọ ní ìṣòwò tí máa gbogbo wọn gbogbo yẹn sọ méke tí wọ́n bá ń bọ̀ ládùúgbò kan tí gbogbo àwọn èèyàn ó máa sáré kí wọ́n lè bá àrí àwọn. Allahu akbar. bí wọ́n ṣe tijú Ọlọ́run tó tọ́lọ́run tijú wọn tó wọ́n padà kú náà ni. Allah. سيعيد الله كل منهم وسيجزي فاعل ما قد فعل وسيجزي فاعل ما قد فعل. ọ̀rọ̀ kú ẹ̀ wá ṣe pé àtìkú ti parí èyàn bá kúkú ná kó jó ráúráú kí wọ́n má rí sin. nígbàtá yìí ò ti rí mọ́ òun ló ti dán tó yẹ kó dà. kìbá kú ná kìbá kú omi ẹranko ìbá jẹ ẹran ìbá gbé mi tí ẹ̀mí bá ti kú lára rẹ̀
ó ti dantí ó dà ní àlàyé ṣùgbọ́n mo jẹ́ pé ìmọ̀ káké nínú tírà náà ní kálukú gbà ní ìmọ̀ òun náà láà máa jẹ́ kó máa pọ̀jú ní ọ̀rọ̀ tá a sọ ó ti ẹ̀ dá bí ẹnìkan bá ń sọ̀rọ̀ àkíkà ó dáa kí àwọn èèyàn máa kàn án lábùkù torí pé nítorí náà ń tú táwọn gbangba kọ́ ló ti mọ̀ kọ̀kọ̀ ló ti mọ̀. akramakumullah. tábà ká bá ń sọ̀rọ̀ àkíkà táwọn ká bá wà ń bu inú mi a máa dùn pé ẹ ṣeun ẹ máa bu. prima fahimali isharata falyasunha wa illa sawfa. gbogbo tí kálukú bá mà ní kọ̀kọ̀ nípa ọlọ́run díẹ̀ ní kéèyàn sọ. yukitalu bisinani ka'ilajil muhibbi izitabadda lahu shamsul haqiqatu bitadani. bọ́lá bá di into in. sẹ́wẹ́ yìí rẹ̀ pé ìdẹ́nbà rẹ̀kọ́dù into in àròyé wọnú ẹ̀ bọ́rọ̀ Sufi ṣe rí nìyẹn. Allahu akbar. fahimali isharata falyasunha. ṣùgbọ́n yìí nǹkan là ń sọ. àní àwọn èèyàn láti lọ èèyàn ṣe dáadáa bó ti kó ṣe dáadáa tó yóò lọ. Allahu akbar. pé èèyàn bá sì hàn gbogbo ayé létí kó kórìíra bá gbogbo èèyàn kéèyàn ó máa bẹ lọ́nà ọlọ́mọdé àríjà alágbájá o ńgbò bá pẹ́ ó padà béèrè pé àdúgbò fọlọ́hún eléri ibú lọ. Allah wasayajzi fa'ila ma qad fa'al. ẹ̀kẹ́wù máa wọ̀n ẹ̀kẹ́wù máa wọ̀n ẹ̀kẹ́wù máa wọ̀n ẹ̀kẹ́wù máa wọ̀n. ma qad fa'al. ọ̀rọ̀ pílẹ̀ tó tún já ìlú jẹ́ ká tún rán ìjọba létí ṣùgbọ́n ìbẹ́ lọ́wọ́ bá ní pé gbogbo iye àwọn yòókù tó kù ní àwọ̀fọ̀ ẹ̀ngẹ́nìkan síréètì ní representatives ní ọlọ́run mọ̀jìyà tó rírú àjálù báyìí mọ́. Àmín. ẹsẹ̀ yá mi pẹ̀lú sọ́ra ẹ̀yin kí n bá wí àwọn ẹni n bá wí. àwọn Yorùbá wọ́n ní bí ikú bá ń pa ojúgbẹ̀ ẹni òmìmì ọ̀run a sì máa mìíyàn. ẹlẹ́ni pé tíkú bá ń pa alájọṣe ẹ̀rù ọ̀run a sì máa bàyàn. Allahu akbar. òwe ni wọ́n fi tú òwe nù iná pè ní ojúgbà ẹni tá a jọ jẹ́ bákan náà tá a jọ jẹ́gbẹ́ tá a jọ ń jẹ tá a jọ mu tó wá kú láyé rẹ̀ kìjikìji ẹrù jẹjẹ ọ̀run a sì máa bàyàn. àwọn tẹ́ wà níjọba àwọn là ń bá wí. ẹ̀yin kan défìlà tó jọ fìlà wọn ní irú ẹ̀yin nílé iṣẹ́ tí yín dẹ̀ ń ṣe ń wọ̀n ní ẹ sífìlà yín yẹn dé. Allahu akbar. ọlọ́run kò ní jẹ́ kẹ́ tó rírú ẹ̀ mọ́ o. ẹ máa ṣàdúrà ẹ máa ṣe dáadáa ẹ sanwó àwọn àgbàlagbà tẹ́ ẹ jẹ lówó gbogbo yín lẹ jẹ kódà àwọn sínẹẹtì tí wọn ò sí ń bẹ jà títí kí wọn fi san kó wà nínú ìtàn erílẹ̀-èdè yìí pé ńgbà tẹ́yìn wà ń bẹ òun ni wọ́n sanwó àwọn tí wọ́n fẹ̀yìn wọn tì tí wọn ò san látọjú ayé ànábì Ádámà. Allahu akbar.
الله أكبر الله أكبر kò sí bẹ́ẹ̀ yẹn ṣe tótó sayu'idullahu kullan gbogbo ẹnìkọ̀ọ̀kan ni Ọlọ́run ó dá padà sí gẹ́gẹ́ bó ṣe dá wọ́n sì béèrè bó lọ ṣèṣe nǹkan sí lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ eléríire wọ́n fi sáàyè eléríire eléríibú wọ́n fi sáàyè eríibú. الله أكبر الله أكبر tá pílẹ̀ kan náà ti já nígbà kan tó bí oṣù mélòó nísìn táwọn èèyàn ń bẹ Ọlọ́run ní káwọn èèyàn kú ń bẹ̀ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kí pílẹ̀ ó já lókè لا إله إلا الله bẹ́yàn bá kọsẹ̀ lógìgì tó bá ṣubú lérí àpáta ká má wàá wí látòkè لا إله إلا الله الله أكبر gbogbo yín náà sì ti rí ọ̀pọ̀lọpọ̀ pílẹ̀ tó ti já tí èsè aládàáni tó jẹ́ àwọn elérò ẹ wo iye àwọn tí wọ́n kú ń bẹ̀ àwọn tí ń lọ Àbújá ni àbáwọn tí ń bọ̀ àbáwọn tí ń lọ sílùú kan tí wọ́n ń bọ̀ wá ẹ wo iye àwọn gbogbo wọn náà ni wọ́n níyàwó ni wọ́n bímọ wọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ọmọ kéékèèké síbẹ̀síbẹ̀ ẹ̀rù òsì ẹ̀ bà yín ẹ̀rù Ọlọ́run ọba ò bà yín الله ẹ sá ń kówó yìí sá الله الله ọ̀rọ̀ kéwú kọ́ ní sùúrù owó afẹ́ kéyà sí الله àní أكبر aláwọ̀ arábí yóò bẹ̀rù wọ́n ń kó owó wọ́n sì rí pé yà ń jẹ̀lú tí ẹ bá bẹ̀rẹ̀ sí máa gbọ́ ní NTA bẹ́yẹn bá ní àǹkàlí yóò lè pa ni الله torí ọ̀ ní rí kíní kan tó kan tálákà nù tí wọ́n sọ yẹn pé kíní kan o olùwájú ọ̀rọ̀ tálákà o fún gbogbo wákàtí kan tí wọ́n fi ṣe kò sí bíi pé wọ́n ti ẹ̀ gbàgbé pé àwọn kan ti ẹ̀ ń bẹ́nu tó jìyà lórílẹ̀‐èdè yìí náà Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a sì bẹ́ẹ̀ lọ́n burú fún yín ṣùgbọ́n ẹ wo iye àwọn tí ń kú ẹ wo àwọn pílẹ̀ tó jágbẹ̀yìn ẹ wo àwọn èèyàn pàtàkì pàtàkì tí wọ́n kú ń bẹ̀ Ọlọ́run fọ́nà mọ̀ yín o ṣe rí tiwa bá ṣe wà láwà yìí Ọlọ́run wa la dúró tì Ọlọ́run tó dá wa òun la dúró tì kò sí tó ń lé ní ká má sọ tí ó wúlò fún yín torí àmẹ́nìkan nu yín tápà ń bú ẹnìkan a sì pé ẹnìkan síbìkan nínú yín ká pé bóyá kò wá àmọ́ máa pè yín ni pé nígbà tí wọ́n fẹ́ lọ́ǹsì kìíní kan tí wọ́n pè tí ò wá wọn bú wá sí ń wò pé nìkan rí o الله ṣùgbọ́n ìbànújẹ́ tó bá bá yín ìbànújẹ́ tiwa ní Al-Qur'ani sì ní ẹ bẹ̀rù wàhálà tó jẹ́ pé bí ẹ̀san rẹ̀ bá dé kò ní ma lórí àwọn tí wọ́n dá lẹ̀ ẹ gbìyànjú ẹ ṣe dáadáa Ọlọ́run jẹ́ arẹ́sìn ilé ní gbé Ọlọ́run má jẹ́ àárí àwa pẹ̀lú rẹ̀ lájọ́ ń wẹ́sìn káàkiri nígbàtí ìjọba bá tún lóun mọ̀ nǹkan kan tí ń ṣẹlẹ̀ lérílẹ̀-èdè kíjọba wọn palẹ̀ mọ́ kókó ń bẹ̀ الله أكبر Ọlọ́run ò ní fa burú ṣe yín mọ́ o ẹ múra dáadáa bàbá ní gbogbo ìdá wà ń bẹ̀ tí a bá tálákà ń bẹ́ nu yín tani ká fi yín wénu gbogbo àwọn tí ń bẹ́ ń lù ẹ̀ẹ́dẹ́ ò máa ní jura wọn lọ náà ni الله أكبر
padà sínú Yasin. بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما وآية له أنا حملنا ذريته في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون الله ni wa ayatu lahum gbogbo ntí mo sọ síwájú wa mi ní ṣùgbọ́n kì í tán bẹ́ẹ̀ wa ayatu lahum Ọlọ́run ní àwọn àmì ńláńlá tí mo tún ní tí mo ṣe ana ó ní pé mi Ọlọ́run ọba àmàlínà ìwọ́n fi wà mọ́ amúnkàrí fìnàsì náà hì wà mọ́ amúnkàrí fìnàsì náà hì. àwọn tí wọ́n ẹ dákun ẹ jẹ́ kí ìjọba ó gbọ́ sẹ́ẹ̀rí bí aburú ọba bẹ́rílẹ̀-èdè ẹ̀san aburú tí wọ́n bá ṣe lérílẹ̀-èdè yẹn laburú fi bẹ́rílẹ̀-èdè ṣùgbọ́n ẹ má gbàgbé pé Ọlọ́run ní ìtẹ́kù fitinatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù wàhálà tó yẹ pé bó bá dé kò ní mọ lórí àwọn tí wọ́n ṣe. Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. kálukú ń kówó jọ lọ́nà tí kálukú ló mọ̀nà tó ń gbà kó jọ kálukú sì mọ̀ pé ń kú kò mọ̀ gbà tó ń kú kò mọ̀ tí ó fà á àmọ̀ pé kú ń bẹ àmọ̀ gbà tá a kú àmọ̀ bí tá a kú sí àwa mọ̀ tí ó fa ikú ẹ sì ń gánbù pẹ̀lú Ọlọ́run Ọba tó dá yín ẹ̀yin dẹ̀ ń díyàjà àwọn èèyàn. Allahu akbar. Orílẹ̀-èdè tí wá di ìbáraẹnilò pẹ̀lú ọgbọ́n ẹni ó bá gbọ́n jura wọn lọ ní para wọn láyò. La ilaha illallah. Allahu akbar. bẹ́ẹ̀ bá rìn lójú ọ̀nà Ọlọ́run tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá tẹ̀ fẹ́rẹ́ sí yín lọ́kàn bí ẹni kankan tó kù díẹ̀ kí àtọ́ ní haramu bá bọ́ sí yín lọ́wọ́ ẹ máa túbà ni. Allahu akbar. òróró kéré ní badidi ẹran jẹ́. Allahu akbar. àfi kí ìjọba tí ń bẹ ń bẹ yìí kó tó lọ ìjọba Jonathan yìí kó tó lọ àfi kó rí pé gbogbo iye àwọn tí wọ́n jẹ lówó láwọn tí wọ́n ti fẹ̀yìntì kí wọ́n sanwó wọn ohun tó gbọ́dọ̀ fi lẹ̀ torí gbogbo iye àwọn tí bá ń kú ó ń kú sọ́run ẹ̀ ní nísìnyí. Allahu akbar. torí agbára pé Ọlọ́run gbé agbára pé ẹ lọ sanwó wọn fún bí wọ́n dẹ̀ fi mínísítà kan síbẹ̀ tí yóò bá ṣe é mínísítà fúnra rẹ̀ náà kò ní bá dáadáa kó nù ìjọba. Àmín. ẹ lọ sanwó àwọn àgbàlagbà fún wọn obìnrin bẹ nù wọn ọkùnrin bẹ nù wọn gbogbo kálukú ẹ̀yin ò mọ̀ pé èpè tálákà kò kì í jẹ́ kádùá ló gbà. Allahu akbar. La ilaha illallah. àwọn tí wọ́n ṣe mínísítà láwọn ọmọ kéékèèké tí àwọn tí wọ́n bí bàbá tó bí bàbá wọn ń bẹ̀rù àwọn tí wọ́n wà ní kó máa lọ wá ìwé kan wọ́n ní àwọn ghost worker ń bẹ àwọn wo ni ghost worker àwọn tó kú àwọn tí ń bẹ ń bẹ ń tẹ́ rí wọn ṣe bí wọ́n ní ẹ̀tọ́ lérí ìlú yìí kẹ́ fún wọn lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọn ò tiẹ̀ ṣiṣẹ́ àgbàlagbà ni wọ́n ọkùnrin bẹ́nu wọn obìnrin bẹ́nu wọn ọ̀rọ̀ ẹ̀sìn náà ń wí yìí sẹ́yìn gbàtà fẹ́ jagun nílùú yìí ọ̀rọ̀ ẹ̀sìn náà fi lọ jagun àwọn tó jẹ́ àmì ẹ̀sìn wọn bá lọ àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn tó jẹ́ fọ́ọ̀sì àwọn tó jẹ́ nígbè àgbàlagbà mi ń kú síbẹ̀
ayé ń lọ a sì má ẹ̀san tọ́lọ́n kò san ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ti kú tí wọ́n sì yíṣu owó wọn jáde àwọn ìkọ́dé ìgbà wọn ò na aburú ti dé o. Allahu Akbar. La ilaha illallah. gbogbo iye àwọn tó kú ni wọ́n mọ̀ lọ́kùnrin lóbìnrin wọ́n sì gba owó wọn